ìpè ó ti buwọ́lù láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìríjú rẹ̀ ní wàá fi parí pẹ̀lú ọdún 2026-2027 section. wàá ní pé láti gbà tí Maduka Emeka wọ́n lọ́nà tó ti join the club yìí wọ́n láti gbà náà ló ti fi gbogbo ara ṣiṣẹ́ wọ́n ní lọ́tún lọ́sì mọ̀ tó bá lè yàn dá nínú ikọ̀ wọ́n ìfẹ́ kéèyàn lọ náà nìyẹn wọ́n ní commitment ẹ̀ gáyẹ́tà ó yẹ pàtẹ́wọ́ fọmọ náà wọ́n ló ń ṣe dandan lápá abidá àwáyé náà nìyẹn. òye jẹmọjẹyìn bẹ́tà nípa wọn tíìmù èyí tó ti wà tó jẹ́ women's African Cup of Nations èyí tó bá wáyé nìyẹn ẹ̀rọ tó bá ti di July 26 inú ọdún tó wà yìí òun lágbáyé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ jẹ́ láwọn tíìmù tó ti wà ń bẹ̀ àwọn tíìmù tó máa kópa náà nìyẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ jẹ́ láti Group A Group B Group C àti Group D. òye jẹ́ bẹ́ẹ̀ láti Group A nìyẹn tí bá ń dárúkọ tó wà ń bẹ̀ ẹ̀ẹ́dẹ́rẹ́ jẹ́ tó ń bẹ̀tà wípé Morocco Algeria àwọn àti tani àwọn àti Kenya. Group B tiẹ̀ South Africa Cote d'Ivoire àwọn àti Burkina Faso pẹ̀lú Tanzania. ẹ̀ẹ́dẹ́jẹ́ mọ̀mọ́ wípé ní Group C wípé Nigeria Zambia Egypt àti Malawi. pẹ̀lú Group D tiwọn Ghana Cameroon Mali àti Cape Verde àwọn tí wọ́n tó bá wà pọ̀ nìyẹn tó bá ti di July 2026 ní 26th of the July ẹ̀rín ọdún tá a wáyé náà nìyẹn inú ọdún 2026 tá a wà nù yìí òun ni African Cup of Nations àwọn obìnrin nìyẹn òun lá máa wáyé lápá àbí tá a wà yìí ní àjọ àgbáyé. òun ló máa sọ̀rọ̀ bẹ́tà nípa táwọn yẹn kò wo bí ordinary things nínú football kankan náà nìyẹn àmójò kì í ṣọ́nárì jẹ́jẹ́ màmá jẹ́ tó bẹ́tà tá a bá sọ̀rọ̀ nípa foul. a máa sọ̀rọ̀ nípa foul lónìí àti offside a máa sọ̀rọ̀ nípa wọn lónìí. òye tí mo wí pé ọ̀pọ̀ náà àwọn èèyàn wọ́n máa sọ wípé ongo kìí ṣe ongo ni kìí ṣe ongo kọ́ là ń pè à ń pè ní ongo a máa sọ̀rọ̀ nípa tiẹ̀ náà bẹ́tà lónìí gangan náà nìyẹn òun yẹ́sẹ̀ gbàgbé òun ní ọjọ́ Tuesday òun ní France àwọn àti ní Spain wàá máa wà kò ní ọlọ́ọ̀ tòní. tó bá ti dìde di aago mẹ́jọ alẹ́ òní òun ní France àwọn àti Spain wàá máa wá kò ẹ̀ṣẹ́ ìgbàgbé lọ́jọ́ Sunday òun láti yànnà náà ẹjọ́ tí wọ́n padà tí bá ti sẹ́mi mu díẹ̀ náà á wá padà bẹ́tà á wá máa jẹ́ ọ̀tá bẹ́tà kankan náà nìyẹn ń gbòòrò ayé òye ẹyin tèmi ń gbòòrò ẹyẹ mẹ́rin mùjẹ́ òye lọ́ máa tẹ̀ síbẹ̀ lórí Ìbàdàn rédíò òye ṣí àkẹ́lẹ́kẹ̀dẹ̀ tún comment ṣe é mọ̀ pé lánàá òun jẹ́ ọ̀tá bẹ́tà ìpè èèyàn mẹ́wàá àkọ́kọ́ èyí tó bá comment ṣe é mọ̀ kí wọ́n jẹ́ bẹ́tà lánàá àbọ̀ bí òrí ẹ̀ mẹ́wàá ń bẹ̀ òye lọ́jọ́ tòní èèyàn mẹ́wàá àkọ́kọ́ sẹ̀ èyí tó bá ti comment ṣe lórí ọ̀dọ̀ live lórí Facebook wa gangan náà nìyẹn ní Ìbàdàn rédíò ṣe é mọ̀ pé kò lápá bí tá a wà yìí. èèyàn mẹ́wàá àkọ́kọ́ èyí tó bá ti comment sórí Ìbàdàn rédíò lórí ọ̀dọ̀ náà nìyẹn òye ó máa jẹ́ bẹ̀tà àgbà bẹ̀tà gangan náà nìyẹn. ṣé tí ń bá bí mo ṣe ń jẹ yín tó bẹ́tà
ìpè ní bàdé rédíò ti mọ̀ pọ́gò kó wá nínú nìyẹn ó yẹ má sùlè má gọ̀ OsunSport ló fara kí lọ́wọ́ OsunSport ló ń jẹ́ ẹni tí bẹ́tà update lọ́wọ́ ìbàdé rédíò nìkan lẹ́tí lè gbọ́ tá a bá sọ nípa bẹ́tà update tá a bá sọ nípa ògidì update gangan náà nìyẹn nípa sport Yorùbá ìbàdé rédíò ibẹ̀ nìkan lẹ́tí lè gbọ́ àkàlẹ̀ sí ìbàdé house tá a bá sọ fún lókè àrìmọ́ ń bàdàn lẹ́gbẹ̀ẹ́ àfi gangan la wà àbí ilé àfin la wà èèwọ̀ la fẹ́ pé mẹ́bàdò ṣé lẹ́gbẹ̀ẹ́ àfin ni àbí inú àfin gangan náà nìyẹn àtinú àfin àtẹ̀gbẹ́ àfin kankan náà ni Ìbàdàn house náà pé bí OsunSport ló ń kí lọ́wọ́ òwe ẹjẹ́ lọ sẹ́mi mu díẹ̀ náà tá a bá dé padà látọjú ọjà àwọn ọmọ jẹ́rẹ̀ wà tó bẹ́tà gangan náà nìyẹn òye bàdò bá ń sùn sókè jẹ́ lọ́dẹ jẹ́ forgiveness yẹn fẹ́rẹ́fẹ́ tá a bá wá padà dé àwọn ọmọ jẹ́rẹ̀ wà tó bẹ́tà àwọn agbé bàálù àmọ̀ lọ sílẹ̀ òkèrè finally gangan náà ní lápá abẹ́. báyìí làgùn mú owó àǹfààní látàbọ̀ àtàbà rèé látọwọ́ indigenous. èyí ni láti fi tó yín létí pé yàrá ìkáhùnsílẹ̀ tá a mọ̀ sí studio ti Ìbàdàn rédíò ti wà ní sẹpẹ́ fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe ìkásílẹ̀ ìkéde àbí ìpolówó ọjà tá a mọ̀ sí jingle or announcement lówó tí ò gajara lọ. gbogbo ohun èlò ìgbàlódé tá a fi ń káhùnsílẹ̀ láti ṣe lọ́jọ́ ní yàrá ìkáhùnsílẹ̀ Ìbàdàn rédíò. gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tẹ́ fẹ́ ṣèkéde tàbí tẹ́ fẹ́ káhùnsílẹ̀ ó yẹ tẹ́lá ṣàṣàkẹ́ máa bọ̀ ní Ìbàdàn rédíò ní ilé Ìbàdàn house Òkè Àrẹ̀mọ ní Yemẹtu Ìbàdàn tàbí kí ẹ kàn sí nọ́mbà yìí 081 000 30 889 mẹ́ta 30 8 méjì 9 kan. ẹ bá wa dòwò pọ̀ jẹ́ Ìbàdàn rédíò ogun òkó wa rí. àtótó arére gbogbo ọmọ Ìbàdàn nílé lóko lódò ṣebí ìpolówó ọjà báyìí làgùn mú owó àǹfààní látàbọ̀ àtàbà rèé látọwọ́ Central Council of Ibadan indigenous. èyí ni láti fi tó yín létí pé yàrá ìkáhùnsílẹ̀ tá a mọ̀ sí studio ti Ìbàdàn rédíò ti wà ní sẹpẹ́ fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe ìkásílẹ̀ ìkéde àbí ìpolówó ọjà tá a mọ̀ sí jingle or announcement lówó tí ò gajara lọ. gbogbo ohun èlò ìgbàlódé tá a fi ń káhùnsílẹ̀ láti ṣe lọ́jọ́ ní yàrá ìkáhùnsílẹ̀ Ìbàdàn rédíò. gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tẹ́ fẹ́ ṣèkéde tàbí tẹ́ fẹ́ káhùnsílẹ̀ ó yẹ tẹ́lá ṣàṣàkẹ́ máa bọ̀ ní Ìbàdàn rédíò ní ilé Ìbàdàn house Òkè Àrẹ̀mọ ní Yemẹtu Ìbàdàn tàbí kí ẹ kàn sí nọ́mbà yìí 081 000 30 889 lẹ́ẹ̀kan sí 081 òdo mẹ́ta 30. Forgiveness, forgive me for the bad things that I do. Consistency, I promise to remain consistent in my positive life. Forgiveness, forgive me for the bad things that I do. Consistency, I promise to remain consistent in my positive life. Too many girls we have fuck up, too many friends we have cut up. Just the smoke, just the jog up. I do overthink, I say fuck up. Don't say you go your love. It can take time and effort, but you get on you and stubborn. You will look down me or ball on. That's too much me, money me. Who got to do it, call my son, who can't no son, you blame yourself. Oh, but no, you not ready. Recognizing and accepting, reflecting and don't let lesson. Nobody perfect body. Forgiveness, forgive me for the bad things that I do. Consistency, I promise to be consistent in my positive life. Forgiveness, forgive me for the bad things that I do. Consistency.
a dancehall killer. ID Kabasa, rocket launcher. Yeah. Hold on. Oh yeah. Nobody wanna give, everybody wanna take. Fine girls want to get 1K. Talking loud, want to follow 1K. Onion booty want to pay 1K. Oh yeah, totori me 1 time, totori me 2 time, totori me 3 time, totori me 4 time, oh yeah, totori me 1 time, totori me 2 time, totori me 3 time, totori me 4 time. Get a reason to pay for my kissing. You've been to me before the deal, man, and started kissing. Thought y'all never change, you refuse to listen. You gotta love me for who I am, should you be seen. Work me on you, with you rock out to give you contact. With a concord, go fake, you just broke out. Figure the frog, I put up for me so tough. I didn't go, hold it, look on. Well, I just did it, go and shit, I've been chilling, gone. For me, need truth to buy me, make me gone. Was it dealing, but quite, I got really gone. Jump on a sipping kick, I'll get those eyes selling love. But quite, Jabby, do me, I let that stress up. So I let you love me, to now, she's nested. The better wanna be married with my baby. To my family, to back when I wish my jam back. Nobody wanna give, everybody wanna take. Fine girls want to get 1K. Talking loud, want to follow 1K. Onion booty want to pay 1K. Oh yeah, totori me 1 time, totori me 2 time, totori me 3 time, totori me 4 time, oh yeah, totori me 1 time, totori me 2 time, totori me 3 time, totori me 4 time. Share business, for the boy Joe, you're bad by your season. You can't be alone, but nothing to do. I'm a two-pack, but see, let me call out only all out. Told you I'ma get it like Billy, and I'ma hit it. Figure it, second, to suck the while I'm free. Make keys, so I please put my fancy, but I really the body did level, couple minutes, time, I'm a committee. Maybe why not go like, go do be say body. You're fucking lip pipe, you don't share one body. What's the kind of wheel span, I see the TV, but the time. Back to see where they move fast, I never been, I've been lying. But lying to my body. Every go hustle, I'm a beauty to strike you, busy hustle. If you can't pay the come out like that, I'm a better. Nobody wanna give, everybody wanna take. Fine girls want to get 1K. Talking loud, want to follow 1K. Onion booty want to pay 1K. Oh yeah, totori me 1 time, totori me 2 time, totori me 3 time, totori me 4 time, oh yeah, totori me 1 time, totori me 2 time, totori me 3 time, totori me 4 time, Oya ti dé padà náà nìyẹn láti ibi tá a ti jẹ́ lọ ṣẹ́mi mímú kankan náà nìyẹn ẹ mọ̀ pé Faruq Lekan náà OsunSport Oya K.A tí ò lọ́mọ nú tiẹ̀ Oya ẹja máa dára wọ bẹ́tà ẹ jẹ́ jayín tán làwọn managers èyí tó jẹ́ pé wọ́n wà ní 2026-2027 Premier League lórílẹ̀‐èdè England nìyẹn. Ẹ jẹ́ máa bẹ̀rẹ̀ láti inú kọ́lọ́bọ̀lù Arsenal ẹ jẹ́ máa bẹ̀rẹ̀ pẹ̀lú Mikel Arteta. Ẹ jẹ́ tẹ̀síwájú pẹ̀lú Unai Emery láti inú kọ́ Aston Villa nìyẹn àti Marco Rose nínú kọ́ Bournemouth àti Kent Andre nínú kọ́ Brentford nìyẹn Oya Fabian Uzeli láti inú kọ́ Brighton and Hove Albion Xabi Alonso tàbá sọ nípa Xabi Alonso ṣẹ́yẹ́ bọ̀kẹ́ bọ́ọ̀lù Chelsea wọ́n rán ṣe pé Xabi Alonso wọlé kankan náà nìyẹn Xabi Alonso bàbá tó ti ya wọlé ó yẹ lọ sọ́lọ́jà Frank Lampard ó wà nínú Coventry.
Frank Lampard òun wà nínú ikọ̀ Coventry àti Previsag òun wà nínú ikọ̀ Crystal Palace tá a bá sọ nípa David Moyes òun wà nínú ikọ̀ Everton Alvaro Arbeloa òun wà nínú ikọ̀ Fulham nìyẹn. jẹ́ mọ̀ pé Radrick Jakovic òun wà nínú ikọ̀ Hull City tí bá lọ nípa Gray O'Neill òun wà nínú ikọ̀ Ipswich Town. Eden Frank òun wà nínú ikọ̀ Leeds United. Enoch Iraola òun wà nínú ikọ̀ Liverpool. Enzo Maresca òun wà nínú ikọ̀ Manchester City. Tàbá sọ nípa Michael Carrick òun wà nínú ikọ̀ Manchester United. Eddie Owell òun wà nínú ikọ̀ Newcastle. Oliver Galeza òun wà nínú ikọ̀ Nottingham Forest. tí bá tún jayé bẹ́tà wípé Ricksley Bruce òun wà nínú ikọ̀ Sunderland àti Roberto De Zerbi òun wà nínú ikọ̀ Tottenham Hotspur. àwọn managers nìyẹn tá a bá sọ nípa olùkọ́ni tọdún 2026-2027. òòyà yìí tèmi ń gbòòrò ayé òòyà mo rí yín bẹ́ẹ̀ dúró rè òòyà wọ́n sọ pé kú ètò òpó lásìkírù wọ́n lé kú ètò kankan náà nìyẹn òòyà adé orí adé pírẹsẹ̀ntà wọ́n dé ẹjọ́ fún wa ní transfer update òòyà ẹ̀ má fọ́ màá fún yín tó bẹ́tà Azizat Aminat àwọn náà ní ẹ̀kẹ́ ètò òòyà mo rí yín bẹ́ẹ̀ dúró rè. òòyà já máa tẹ̀síwájú ẹ̀ ti sáré já ilé lè bẹ́tà nínú àwọn ọmọ tí Manchester United àwọn àti Manchester United àwọn aṣẹ́gbọ́ọ̀lù Chelsea iná àwọn ọmọ tí wọ́n ti jọ ṣíà tí wọ́n ti jọ tà fúnra wọn náà nìyẹn ẹ̀ẹ́dẹ́ bèrè látọmọ ẹnu tuntun yẹn ọmọ ẹlẹ́nu gọ̀ǹgọ̀ èlé tó fà Chelsea fi sọ wípé àwọn tó ń bọ̀ wá jẹ́ òun yẹn padà ṣe kíni èyí bá gbàdúrà ẹ parí ẹnu ara yìí àwọn tó ń bọ̀ wá jẹ́ òun yẹ parí ẹnu ara yìí gangan náà nìyẹn. òòyà mo sọ nípa Andre Santos ọmọ ẹlẹ́nu gbọ̀ngbọ̀n yẹn tó sọ wípé Manchester United àwọn ni best club in the world ìwọ lẹ́nu ìwọ náà òòyà kò sí wàhálà ẹ̀yin lọ́dún jayé tán iná ọmọ tí Manchester United àti Chelsea tán ti jẹ́ tà fúnra wọn rí òòyà ibẹ̀ náà ni Juan Mata wà ibẹ̀ náà ni Nemanja Matic ibẹ̀ ló wà. ṣé ẹ mọ̀ pé Romelu Lukaku ṣé ẹ mọ̀ pé àrí Chelsea àti Manchester United wọ́n ti jọ ṣe papọ̀ rí. ṣé ẹ mọ̀ pé Ramade Falcao kankan ti wà láàrin Manchester United àti Chelsea rí pẹ̀lú ẹ̀ òye Mason Mount bẹ́ẹ̀ náà lòun náà wà. láàárẹ̀ náà ni Jadon Sancho ibẹ̀ náà ni Giovanni Sebastian Veron náà wà àti Mark Hughes ara wọn lòun náà àti Alejandro Garnacho ara wọn lòun náà wà. òun ló máa tẹ̀síwájú jàre ẹ̀ẹ́dẹ́jọ́ máa jẹ́ ìtọ́ bẹ́tà bíi pé Harrison Beltlin ṣẹ́mùkẹ́bọ̀lù Chelsea wọ́n ti gbé látinú academy Wigan
ṣé mọ̀ pé wọ́n bọ́ọ̀lù orílẹ̀-èdè England yẹn tó gbọ́ láàrin gbogbo fún ìgbà bọ́ọ̀lù Wigan ìgbà bọ́ọ̀lù Chelsea wọ́n ti gbé pẹ̀lú free agent free transfer agent gangan náà nìyẹn láti sìn tààfi di June 2030 wọ́n náà ti gbé Bethany wọ́n ti gbé tó yẹn náà nìyẹn. ṣé mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun ní òmọ̀ pé kì í lẹ́nu bọ́gbè inú season tá a wà yìí ó ti gbá 58 games ó rẹ̀ ṣe kí nìyẹn ó ti mí 56 goals pẹ̀lú 12 assists èyí tó túmọ̀ sí pé ó ti ní 68 goals pẹ̀lú goal and assist nínú 58 games. ṣé bọ́mọ lẹ́nu gbọ̀ngbọ̀n èyí tí mo ń jẹ́ yín tó fẹ́ ta lẹ́ẹ̀kan Adri Santos tó jánu káàkiri ìgbẹ́ bó ń ṣe wà yìí ìgbẹ́ Red Devil àwọn ní biggest club ń gbòòrò ayé biggest club káàkiri gbogbo àgbáńlá ayé náà nìyẹn ìwọ ọmọ yìí náà ìwọ náà ń fẹnu ń já wáyà òwe fẹnu Woolgate ó yá kò sí wàhálà. Chairman ìgbàlejò Garnacho Chairman kí bàbá yìí tẹ́wọ́ tó pé Chelsea wọ́n ti ṣe kínú tẹ́wọ́ left èèyàn out wọ́n dẹ́yẹ sí ìyẹn nìyẹn èyí wá túmọ̀ sí kọ́mọ Argentina yìí ó ti di pé àwọn AS Roman àti ọ̀pọ̀lọpọ̀ àwọn gbogbo bọ́ọ̀lù nílẹ̀ òkèrè gangan náà nìyẹn nígbà tí Chelsea tàn ti gbélé lórí ìgbé wọn bàbá yìí àtàn ní pẹ̀lú €50 million. òun yà fi tẹ̀síwájú ẹ̀ẹ́dẹ́jẹ́ máa mọ̀ pé Ibrahim Konate ó ti dẹ́ta ní lóun ó ti dẹ́ Yàmá lóun ó ní wọ́kẹ̀ àwọn òfò ẹ̀ṣẹ́ France á máa fọ́ fún yín ni èébáwọ̀ ẹ̀ṣọ́ máa ṣe ògidì ẹ̀mọ France làwà àwọn ò lè fọ́ fún yín nù gbòòrò ayé yìí. oníṣòro pa bẹ̀rù Spain ni àbòrò pa bẹ̀rù de Spain àwọn kan ti gbáradì àwọn kan ti ṣetán nìyẹn láti fún yín tán àwọn kan fún yín gbẹ bẹ́tà oúnjẹ ọmọ yí ẹ pé tó bá ti da ago méje lọ́wọ́ tèmi Nàìjíríà ó láwọn fún yín gbẹ bí àpò àwọn dùn yín sápò tó ń bá ná pọ́kẹ́ẹ̀tì èèyàn bíi pọ́kẹ́ẹ̀tì kìíní kan ìwé tó ti trend ń gbòòrò ayé náà nìyẹn ẹnu tèmi kọ́lẹ̀ ti gbọ́ yòókù ẹnu ọ̀sìpọ̀tì kọ́lẹ̀ ti gbọ́ àmọ́ pọ́kẹ́ẹ̀tì kìíní kan ẹnu tèmi kọ́lẹ̀ ti gbọ́ nù gbòòrò ayé. ẹjẹ́ máa mọ̀ bẹ́tà ìgbé RB Leipzig wọ́n ti ṣetán láti gbá wọn bọ́ọ̀lù yẹn àwọn bọ́ọ̀lù láti inú kọ́ bọ́ọ̀lì mò ń sọ nípa Maxima Estevi wọ́n ṣe láti ṣe láti Maxima Estevi láti inú kọ́ bọ́ọ̀lì nìyẹn mò ń sọ nípa RB Leipzig pẹ̀lú €32 million òun náà fi gbọ́mọ yìí. látọ̀sẹ̀ tó kọjá òun lélẹ́ ti dé tètè gbà wá bọ́ ṣe mọ̀ kó wọ́n ti confirm ẹ̀ àmọ́ báyìí €32 million package òun ní RB Leipzig náà ló fi gbé Maxima Estevi kúrò nínú kọ́bọ́ọ̀lì nìyẹn. tá a bá ń sọ nípa gbówó ẹ̀yìn yìí tí bá sọ nípa gbówó ẹ̀yìn nínú kọ́ Aston Villa mo ń sọ nípa Lucas Degin òun ni mo ń sọ nípa rẹ̀ ó ti ní àjọṣepọ̀ pẹ̀lú olùkọ́ Paris Saint-Germain PSG bí gbogbo ẹgbẹ́ ọmọkùnrin yìí pẹ̀lú release clause €10 million. ìpinnu kọ ẹlẹ́ni dúdú yẹn inú kọ ẹlẹ́ni pupa Manchester United wọ́n máa tún ti ṣe kíni wọ́n tún ti gbé €41 million wọ́n tún ti gbé kalẹ̀.
kalẹ̀ èyí tó jẹ́ release clause Etienne Lemans wọ́n tún ti gbé kalẹ̀ yẹn ọmọ tó jẹ́ pé agbọ́wọ́ àní gbogbo fóònù kọ́bì lẹ́ngàn wọ́n ti gbé 41 million euro wọ́n ti gbé kalẹ̀ fún lọ́sọ̀nùkọ́ Aston Villa láti lè gbọ́mọ yìí. iṣẹ́ mọ̀ pé Telemans ọlájẹ́ ọlọ́wọ́ gbogbo kejì èyí tí Manchester United máa gbé lẹ́yìn ìgbà tí wọ́n gbé Andros Santos tán. sẹ́ni giant tọ́bẹ̀tà lórí eléyìí kó tó di pa máa lọ ṣẹ́ mi mú again kó tó di ká máa lọ jẹ́ bá wá sí yẹn òwe sẹ́ni giant bẹ̀tà lórí ongo ni mo pè kì í ṣe omgo tí gbogbo ayé ọmọ sọ pé wọ́n ṣe omgo èlé ò kì í ṣe ongo OWN kìí ṣomgo kìí ṣe OHOME táwọn ilé ọmọ pàdé bàbá yẹn ṣomgo bàbá yẹn ṣomgo kìí ṣomgo ongo. ṣé ẹ mọ̀ pé ongo ó máa ń wáyé nígbà tí agbábọ́ọ̀lù ó bá ṣèèṣì gbá direct shot wọ́n dún gólì tí wọ́n nìyẹn tó di pé kínú bó ṣe kú bọ́ọ̀lù kùfìrì ó bá tì sínú gólì tọ̀rọ̀ tiwọn ó bá fi di pé fọ́pọ́nẹ̀ tiwọn ní 1-0. òye ẹ̀yọ́ máa gbọ́dọ̀ ayé tẹ́ bá ti rí ongo ẹ̀yin káwọn máa gbọ́dọ̀ mọ̀ pé ongo ni kìí ṣe ongo kìí ṣe ongo yìí kìí wá ṣe pápá bọ́ọ̀lù nìkan ló lè ṣe ó lè jẹ́ ẹ̀dà ló máa gbé wọlé ó jẹ́ pé kípà náà ni ó fẹ́ ti bọ́ọ̀lù tààdà tún fọwọ́ kó ara rẹ̀ kó wọlé padà ó yẹ bó ṣe rédè lápá abẹ́yẹn. ẹ̀yẹ́ fún ilé náà tán wípé Nicola Jackson ọmọ ìkẹ́kọ̀ọ́ bọ́ọ̀lù Chelsea yẹn ilé tí ó di mímọ̀ látẹnu Xabi Alonso akọ́nìbọ́ọ̀lù bọ́ọ̀lù Chelsea ó jẹ́ di mímọ̀ wípé Nicola Jackson wípé máa padà fún pre-season inú ká bọ́ọ̀lù Chelsea nìyẹn. òun lẹ́yìn fún lẹ́nu náà fẹ́ẹ́rẹ́fẹ́ kó tó wá ní kí máa lọ sẹ́mi mu náà àti polówó ọjà àwọn àmọ́ padà sórí ọ̀dọ̀ náà nìyẹn Ìbàdàn rédíò náà ń pẹ́ bí yìí ó yẹ ògo kó wáyé lápá àbí tá a wà yìí ẹ̀jẹ̀ ló máa jẹ́ tó nípa fáwọ̀. ṣé mọ̀ wípé fáwọ̀ ó jẹ́ nǹkan gbòógì èyí tó máa ń sábà ṣẹlẹ̀ láàrin àwọn gbábọ́ọ̀lù náà nìyẹn ó máa ń sábà ṣẹlẹ̀ láàrin àwọn gbábọ́ọ̀lù gangan náà nìyẹn bí ìgbà pé àmọ́mọ́ ṣe ìkà tẹ́lómi àṣe gangan náà nìyẹn. òye tó bá ti dé padà màá wá jẹ́ yín bẹ́tà nípa fáwọn gangan náà nìyẹn ẹ jẹ́ lọ ṣẹ́ mi mu ná tá a bá wá dé màá jẹ́ yín bẹ́tà ó yẹ mọ̀ jẹ́ pàṣẹ yẹn gangan náà nìyẹn MMM. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé ètò ní kò lè bá wọn dé ní ọmọ òun padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ̀rọ̀ pé ọmọ ọ̀nà. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé ètò ní kò lè bá wọn dé ní ọmọ òun padà ẹni táyé bá wọn sọ̀rọ̀ pé ọmọ wa ní.
gbogbo ọba ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ mo tẹ̀ tí gbọ́dọ̀ rà òpin kò dìjú mo tẹ̀ tí gbọ́dọ̀ rà òpin kò ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó di kọ́ba mi kò forúkọ mi ò wá sí wò lọ́lá bá dé lórúkọ mi ìbá fọ́ káyọ̀ o. Alábí ọjọ́ yẹn máa rí Alábí ọjọ́ yẹn máa rí bàbá àti rògbì ìgbé kìíní kò lè bá wọn jẹ́ ní ọ̀rọ̀ padà lẹ́yìn táyé bọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ní. bẹ́wò ni ẹ tún wo àná láti gbà dákan wá bí ẹni òsì oníjọ́un lẹ́nu òní tó jẹ́ gbádùn kọ́kọ́ jẹ́ kóró. bẹ́ẹ̀ tó ń sùn ní bùsùn kan sùn gbàgbókiri tráfíkì ayé ti gbé mi pàṣẹ tí mo mọ̀ o. báyé mo wà bọ́rùn mo wà kò yé mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o láti lẹ̀ o. ẹmu mẹ́ta ló ti fi hàn mí o tó yé mi má sáré o mẹ́tẹ̀ẹ́ dúró o má jà pọ̀ o. mọ́mí méjì machine o láyé mi ẹni àrùn gbígbà padà dẹ́ni tó ń gbà iye o. ayé ń péjọ bí èèrà fún ògbó tó dé o. Alábí ọjọ́ yẹn máa rí o. Alábí ọjọ́ yẹn bàbá àti bàbá bàbá ìgbé kìíní kò lè bá wọn jẹ́ ní ọ̀nà padà lẹ́yìn táyé bọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ní. òkìkí táyé ló pọ̀ o kí ló kù pọ̀ o. ẹni mẹ́ta tí wọ́n fi wọ̀n ní lóbìire òdúró sójú kan bá so láti lẹ̀ o. mi ò sáré mi lásìtájú mọ́ tún ṣọ́ra mi ò jẹ̀ dáàtú kọ́ bá ilẹ̀ àgbọ̀nà o. ọ̀nà ọ̀rọ̀ àjọ sí mi bá so lọ́jọ́ kan ọmọ ìyá mi má gbẹ́ dúró má jà kan má sáré lásìtájú tó bá fẹ́ dá ìwọ̀n tún pẹ̀lú wọn sì ni ó máa bẹ̀rù o. lásìkò fẹ́ bẹ̀rù kó tún ẹja ṣá pàtàkì jùlọ náà lérò mi kó ti jù àsìkò tó wọn lọ́rùn ìtẹ́ lákòókò tó. Alábí ọjọ́ yẹn máa rí o. Alábí ọ̀fẹ́ mi lamẹ́ríkà bàbá ní àmì ìrọ̀tún. ìgbé kìíní kò lè bá wọn jẹ́ ní ọ̀nà padà àwọn tí wọ́n kọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ní. àbúrò máa jà kan má sáré àṣàjù láyé o. Dúró máa jà kan má sáré àṣàjù láyé. èèyàn mi báyé òní kòrò ọ̀dà lè jàdù wọn lá bẹ́ẹ̀ lórí ẹ̀ bá sùn wọn ọgbórí náà pamọ́ káwọn ètò jàdù akọ́jẹ́ kòrò kan náà nínú ẹ̀ bá ń bẹ̀ jù bí tó ń pọ̀ mà ló tọ́ o. Dúró máa jà kan má sáré àṣàjù sáàdì láyé. lẹ́lẹ́ o má ṣe bí èsì òní gbọ́ tó kù sínú ìgbọ́ tí èèyàn mi má ṣe bí èsì òní gbọ́ tó kù sínú ìgbọ́ tí kàkà tó tọ́jú ẹ̀ wò wá fò lọ kòkó lá ó dùn ó di nìyí ó kù sínú ìgbọ́ tí ṣe bí tẹ́mi bá wa látúmọ̀ mi tó bá wa o. Dúró máa jà kan má sáré àṣàjù láyé. ọlá rẹ̀ lè pọ̀ jọ máa fi yanyan lójú àpáta sí ìgbà kò sẹ́ni tí ò lè dá oníbàárà ní òní ọpọ́nú wọn ti lè darí ọlọ́run fẹ́ràn ẹ̀dá tó máa ń pè gbàǹyì o. Dúró máa jà kan má sáré àṣàjù láyé. ó yàwó mi ó tún mi wò ayé mi lè jọjú ṣùgbọ́n ọ̀nà kòrò mo ń jọla ìyànjú ẹni rí mi tó ń yọ tí kọ́ rí mi tẹ̀lẹ̀ díjú ṣùgbọ́n ìwò bẹ̀mí o ṣùgbọ́n ìwò bẹ̀mí ló sọ mí di ràn àwọn ojú. Dúró máa jà kan má àdúró sáré ẹ̀jẹ̀ àṣàjù àgbà láyé. mọ̀sáré omi ọ̀bàdíà àdúró bó gbàdùn súnmọ́ bá tó ladùn májèjà kan bí òdùn ọlọ́run ló mẹ̀jọ ayé má sáré kórè lẹ̀ bóyá mi tọ̀nà mi lẹ́ bá ṣe lọ́nà oko lànà tẹ má sí mi ìyanjú o. Dúró máa jà kan má sáré àṣàjù láyé. Ibadan Radio.
Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn dé ní ọmọ ò padà ẹni tí wọ́n. Òòyà ti dé padà láti ibi tá a ti lọ bọ́dọ̀ wọn jẹ́ pẹ̀ nìyẹn pẹ̀lú bá wà sí àgbà gangan náà nìyẹn. ṣé mọ̀ pé lẹ́ẹ̀kan mò ń jẹ́wọ́ tó bẹ́tà nípa fóònù yẹn ṣé mọ̀ pé fóònù tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ gbá bọ́ọ̀lù náà nìyẹn ìmí àwọn àánú ọtọ́ pé jayín ni tàbí sọ pé nílẹ̀ Yorùbá wà á ní jayín ọkọ̀ mùsù ìwọ tó o bá ń jayín wọ́n ti gbé red fowl lé ẹ lórí báyìí ó gba bandage láyé tiẹ̀ nìyẹn náà bó ṣe ń lọ náà nìyẹn ṣé wọ́n mọ̀ wípé ṣé mọ̀ pé fáwọn tá à ń sọ nípa rẹ̀ yìí ó lọ fà ju nǹkan tó pọ̀lọpọ̀ èèyàn pè lọ fáwọn ṣé mọ̀ pé fáwọn ó ló kọ́ bí handball ó náà ló kọ́ bí ẹ̀kì ṣé mọ̀ kí ni bá ṣe handball nínú football ni o handball in football ṣé mọ̀ pé tí wọ́n bá ṣe fáwọn nínú handball in football ṣé mọ̀ pé ó lè lead yìí sí kí referee kí adarí ayò kó sáré ṣàyàn ní káàdì ṣé mọ̀ pé fáwọn yìí ó tún lè ṣẹlẹ̀ fáwọn lè mú penalty kick wá fáwọn gangan ó tún máa mú free kick náà wá náà nìyẹn. òun sáré fún ìlànà example direct foul èyí tó lè lead sí free kick. nínú àwọn direct foul èyí tó lè lead sí free kick òun lọ́mọ nígbà tí wọ́n sọ pé kicking or opponent kicking ìwọ tó bá sáré kópa tó bá pọ̀ lọ́ọ́ ja taekwondo lórí pápá tó kópa bó opponent yẹ tó ń ja taekwondo lórí pápá tó sáré kópa bò tó bá ti kópa yẹn bò kí wọ́n sọ pé ó ti gba káàdì ó ti commit foul nìyẹn. eléyìí tá a bá sọ nípa tripping ìrìkẹ́ bí ẹgbẹ́ tó fò mọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù tó fẹ́ fò mọ́ agbábọ́ọ̀lù ẹgbẹ́ rẹ̀ tí opponent tó fẹ́ fò mọ́ lọ́rùn eléyìí gangan náà òun náà jẹ́ gẹ́gẹ́ bí foul náà lápá abẹ yẹn. àbí wọ́n tó jẹ́ pé ó láìkí kó o máa fò ó láìkí jumping tó bá lọ jọ́ǹpù lé tó lọ jọ́ǹpù lọ́pọ́nẹ́ẹ̀tì ṣé ó ti yẹ báyẹn ìwọ náà ti kọ̀míǹtì fáwọn náà nìyẹn. tàbí wọ́n tó jẹ́ pé ó láìkí charging bóyá fẹ́ gbá free kick kì í sìn yá fẹ́ gbá free kick the next tí ó wá ṣe ni pé ó kàn mọ́wọ́ ẹ méjèèjì ó kó lé opponent ẹ léjìká láti lè mú òun lẹ̀ kí wọ́n lè fò ó yẹ ìwọ náà ṣe kí ni ìwọ náà ti kọ̀míǹtì fáwọn. ṣó tún wá mọ̀ ìgbẹ́ngbà tí goalkeeper tó bá launch ball sínú tí wọ́n wá fẹ́ fò àti opponent ẹ̀ náà tó náà fẹ́ fò tí wọ́n wá mọ̀ mórí tọ̀dọ̀ tiẹ̀ tó lọ́ fi sẹ́ńgbò àbó mórí ẹ̀ ó fi gbà lórí papọ̀ ṣó mọ̀ pé ó ti commit foul. tàbó tí wọ́n wọ́n kí ló fẹ́ ṣe owó wọ́n fẹ́ gbá free kick òní nesting tó wọ́n láti ṣe òun ni kò tìyàn ọlọ́sàbọ̀ ṣe ó jẹ́ pé ta ni wàá tì kó lọ ti àbájáyéjáyé Ibrahimovic ó tì báyìí ó dé yín dé láyé tí ẹnu ìwọ gbẹ́júrì lọ létí ẹ̀ nìyẹn ẹni sáré jẹ́ ẹlẹ́dẹ̀ tó fáínálì ṣe é mọ̀ pàǹbọ̀ tí mo sọ̀rọ̀ ń pa ẹ̀ lánàá òun náà wà nínú foul. òun sáré jayé tó bẹ́tà ṣé ẹnu pápákọ̀ ti kó pápá mọ́ra gangan náà nìyẹn níjú ìṣẹ́jú mẹ́wàá lọ́mọ́ òun sáré jayé tó nípa offside in field ball. ṣé mọ̀ pé offside in field ball kò lè mọ̀ wáyé ó máa ń wáyé dáadáa ṣé wàá gbàgbé lọ́nà kí n sọ pé kò sí offside nínú corner kick ṣé ẹ gbàgbé kí mo jayé tó bẹ́tà. ṣé mọ̀pọ̀ offside ó máa ń ṣẹlẹ̀ nígbà tí opponent tó bá wà ní half of the pitch
tó jẹ́ pé o ti ń wọ ibi tó yẹ kó o wọ̀ lọ́tọ̀ ìyẹn gẹ́gẹ́ là ń pè ní offside tàbí bọ́ọ̀lù ẹ ti ń sáré ju ibi tó yẹ kí wọ́n gangan wà lọ ìyẹn lè ṣẹlẹ̀ pẹ̀lú offside àwọn ẹ̀rọ là ń pè ní critical moment yà nínú football. Ibadan Radio. Oyo Ibadan Radio lẹ́ ń jẹ lọ́wọ́ lásìkò tá a wà yìí Faruq yín náà nílé kan yín náà ní OsunSport Oyo Ọ̀ṣun ìgbọ́dọ̀ jẹ́ pẹ́pẹ́yẹ ló ti jayé bẹ́tẹ̀ látàárọ̀ Oyo ẹ̀yìn tèmi èèyàn mẹ́wàá tí mo fẹ́ mú sẹ̀ Oyo mo sì fẹ́ mú lónìí sẹ̀ ṣé ẹ mọ̀ pé lánàá mò ń jayé bẹ́tẹ̀ pé tí ò bá ti pé mẹ́wàá téèyàn ò bá ti pé mẹ́wàá mi ò ní mú sẹ́ Oyo mẹ́wàá ni mo fẹ́ mú láti number 1 tó fi dé number 10 ẹ̀yin tẹ́ bá ti comment wà á kọ́kọ́ comment náà tó bá ti wá comment tán wà á ti wá comment nọ́mbà àti nẹ́tíwọ̀kì tó ń lò. lánàá ló yẹ ká ti mú àmẹ́yàn wọ́n pé mẹ́wàá lánàá tí ò bá lè ti pé mẹ́wàá mi ò ní mú o bọ́ọ̀lù wọ́n ti pé mẹ́wàá ṣáńgílì tí báyìí máa mú lápá àbí tá a wà yìí èèyàn mẹ́wàá òun ló fẹ́ fún ní káàdì tí mo ń sọ ń pa yìí èlé wà sponsored bá èèyàn kan náà nìyẹn wàá tó máa jẹ́ra wa tó bẹ́tà nípa ẹni yìí tá a bá sọ ẹni tó lọ́ mọ̀ wọ́n ní tí ìdákọ̀ àwọn àmọ́ wọ́n ti kó fún mi wọ́n ní fún èèyàn mẹ́wàá ní káàdì wọ́n ti ní fún èèyàn mẹ́wàá ní káàdì èèyàn mẹ́wàá ṣé ó rà bó ṣe tó ká ṣe máa ṣe wà á kọ́kọ́ comment tó bá ti wá comment tán wà á lọ́jọ́ wá comment nọ́mbà àti nẹ́tíwọ̀kì tó ń lò tó bá ti ṣe báyẹn èèyàn mẹ́wàá àkọ́kọ́ mo fẹ́ mú àáfin mẹ́wàá àkọ́kọ́ ní airtime tó bá ti ṣe yẹn tán wà á kàn déédéé gbọ́ ń gbàgán lórí fóònù wàá rí i pé káàdì wọlé sòòsì náà nìyẹn ṣòro kémi ò fún adé artax láti ṣẹ̀yìn lápá àbí tá a wà yìí Ìbàdàn rédíò náà ń pẹ́ bí ibi tẹ́ ẹ ti lè jẹ́rè better salad lórí sport Yorùbá Oyo lórí ọ̀dàn láti jọ ń jẹ látàárọ̀ pẹ̀lú ọmọ yìí náà ni Faruq Lekan yìí náà ni Osuolale yìí náà ni OsunSport. ó ti yẹ mọ́tò pé tí mo ṣe jáyé tó yẹn o má sùn lé rárá má sùn lé. ètò tí ń lọ bí àtiwọ̀ náà nìyẹn Oyo Faruq Lekan yìí náà ní Osuolale yìí náà ní OsunSport Oyo jẹ́yà oríyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹni tẹ́ bá fẹ́ jẹ gbogbo ẹni adúlódé lọ́sùn ṣàgbẹ́yìn mọ́ ń sọ gbogbo ẹni tẹ́ bá wà jẹ́ pátápátá ṣe àdúpẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wọn létí yóò nídìí Faruq Lekan yìí náà ní OsunSport. àti jẹ́rọ wa tó bẹ́tà lónìí tó bá tún wá di lọ́la àmọ́ fúnra wa tó bẹ́tà náà ni ó yẹ bá jẹ́ forgiveness by Àṣàkẹ́ ẹ bá jẹ́ lọ́dọ̀ lánàá ó dàbọ̀ Faruq Lekan yìí náà ní OsunSport. Tamoni in the building. Consistency, I promise to remain consistent in my positive action. Forgiveness, forgiveness, forgive me for the bad things when I don't do. Consistency, consistency, I promise to remain consistent in my positive action. Too many girls where I fuck up, too many friends where I cut up. Just the smoke, just the jog up. I do overthink, I say talk up. Don't see you, she go yolo.
It can take time and effort. But to get on you, me stubborn. You will only grab me a ball on. Tattoo lójú mi, òun ní mi ní. Gbogbo kan tó lórí kọ́ ló máa sọ. Mo bá lọ sọ mi ò bí ènìyàn sọ. Ọgbọ́n náà ni ó lọ́rẹ́ mi. Recognizing and accepting, reflecting and don't learn lesson. Nobody perfect but me. Forgiveness, forgiveness, forgive me for the bad things that I do. Consistency, consistency, I promise to remain consistent in my positive passion. Forgiveness, forgiveness, Father forgive me for the bad things that I do. Consistency, consistency, I promise to remain consistent in my positive action. Ibadan Radio. Yeah, only for dancehall killer. Radio. ID Kabasa, rocket launcher. Yeah. Hold on. Oh yeah. Nobody wanna give, everybody wanna take. Fine girls want to give and give. Talking loud, want to follow and give. Onion booty want to pay and give. Oh yeah, totori me one time, totori me 2 times, totori me 3 times, totori me 4 times, oh yeah, totori me 1 time, totori me 2 times, totori me 3 times, totori me 4 times. Get a reason, babe, for my kissing. We've been in me before the deal, man, and started kissing. Thought y'all never change, you refuse to listen. You gotta love me for who I am, should you be seen. Work me on you, wait to rock out to give you contact. But I can't cut, go fake, you just broke out. Figure the frog, I put up for me, so tough. Now the Congo, can't hold it, look down. Well, I just did it, go and shit, I've been chilling, gone. For me, need throw to bad, we make me gone. Was it dealing, I'm quite, I got really gone. Jump where I see the geek, I'm get those eyes selling up. But quite, I be doing me, I let that stress up. Níbàdàn ni wọ́n bí wa sí. Tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ máa gbọ́ kájọ máa wò ó. Ìbàdàn rédíò ó ti di igi àlọ́yè nílẹ̀ Ìbàdàn ogun kó wa rí. The continent of Africa, the beautiful land of Nigeria, city of Ibadan, international radio, Ibadan radio, ogun kó wa rí. Orúkọ tèmi ni Alhaji Engineer Adéṣọ̀kan Kamaldeen Abiodun tó jẹ́ president fún Ibadan Social Club Kabala West Kaduna tó sì tún jẹ́ aṣojú gbogbo ọmọ Ìbàdàn tó ń bẹ ní North. Ẹ kú òwúrọ̀ o, mo wá láti pé kí ẹ máa patronize Ibadan Ogun Okowari Radio nígbàkúgbà àti ní ọjọ́ gbogbo. Ọlọ́run ó máa wà pẹ̀lú wa o, àti gbogbo àwọn tó wà ní òkè ọya àti gbogbo àwọn tó wà ní agbègbè òkè ọya àti àwọn tó wà ní ìlú. Ẹ máa patronize wọn kẹ̀sì máa gbé iṣẹ́ wọn jáde o. Ọlọ́run ó máa gbà fún wa. Ẹ ṣé. Ibadan Radio.
Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé tèmi ni kò lè bá wọn dé ní ọmọ òun padà ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé tèmi ni kò lè bá wọn dé ní ọmọ òun padà ẹni táyé bá wọn sọ̀rọ̀ pé ọmọ wa ni. Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ìyànmọ́ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin kò ti jù mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin kò ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó di kọ́ba mi kò forúkọ mi ò wá sí wò lọ́lá bá dé lórúkọ mi ìbá fọ́káyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí o.